lórí ọ̀rọ̀ olóyè májàsọ́lá tó ń sọ lórí ìkànnì ayélujára. Ẹ kúkú ti mọ̀ pé analysis ní iléeṣẹ́ tiwa wà fún níwọ̀nba àti wọ̀nba èèyàn tó bá wò ó tí wọ́n bá understand nǹkan tá à ń sọ I appreciate wọn. ọ̀tọ̀ ní kérò owó iṣẹ́ lọ yìí, ọ̀tọ̀ ní tá à ń pè ní evergreen. Tẹ́ ẹ bá ṣàkíyèsí yìí tí wọ́n ń pè ní evergreen, àwọn tí èrò ń wò náà ṣiṣẹ́ débẹ̀ ni o. Ní wọn ò mọ̀ ń sọ o. Condemn channel kankan, à ń sọ tiwa ni o. Pé tẹ́ ẹ bá rí yìí tí wọ́n ń pè ní evergreen, kọ́lọ̀ ń jẹ́ kí gbogbo wa ó débẹ̀. Làákàyè wà nù evergreen ni o. Láìsí làákàyè kò sí tí ń jẹ́ evergreen. Bẹ́ẹ̀ bá ń gbórin bàbá Òbídùnní, mo máa ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lò gbàǹgbà ẹni wá di wọ́n mọ́ rí pé orin rè. Bẹ́ẹ̀ l'Alhaji Barrister King Sunny Adé, kọ́lọ̀ kó fọ̀run kẹ́ bàbá wa Barrister. Ẹ bá gbọ́ Alhaji Kollington Àyìnlá náà, kọ́lọ̀ kó lọ́rọ̀ ẹ̀mí wọn, kó dẹ̀mí wọn sí jù báyìí lọ, àti ti bàbá Òbí àtàwọn míì àti bàbá King Sunny Adé ní kú báyìí. Kọ́lọ̀ kó fọ̀run kẹ́ àwọn olórin bíi Adégétọ̀. Àwọn èèyàn ní orin rè. Ìta sọ pa evergreen nìyẹn. Ìta bá sọ lénìí yóò wà ń bẹ̀ títí ayé. Bá a bá ń ṣe ẹnu kò sọ̀rọ̀ kì í ṣe ti bẹ̀rù. Tí káwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn kan lè rọ́gbọ́n kọ́ lórí ìkànnì Jugba Master Channels ni. Lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho, wọ́n ní wọ́n ń bẹ̀bẹ̀ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kan fáwọn láàyè. Ọ̀pọ̀lọpọ̀ ló wá ń sọ̀rọ̀ wípé wọ́n á pa àwọn ọmọ àtàwọn tí wọ́n jí gbé. Ìtí olóyè májàsọ́lá sọ wípé wọ́n pè ní excuse nìyẹn. Ìjọba sọ wípé wọ́n pa àwọn tí wọ́n jí gbé. Tá a bá dẹ̀ wò dáadáa, làákàyè wà ń bẹ̀. Bí làákàyè bẹ̀ ṣe wá pọ̀ tó, ìbéèrè tó yẹ ká béèrè lọ́wọ́ ara wa ni pé mélòó ni wọ́n ṣẹ́kù tí wọ́n ò mọ̀, tèmi ò mọ̀, èyí tí wọ́n pa lójú wa kì í ṣe lójú wa tí wọ́n fi hàn wá. Ẹ má bínú. Èyí tí wọ́n fi hàn wá la mọ̀. Tẹ́ ẹ bá wo pictures àwọn ọmọ yẹn, tí wọ́n bá na àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn, ọmọ síìkì gan, Ọlọ́run ló ń ba ìyá ẹ̀ àti bàbá ẹ̀ wò nílé, ọmọ fẹsẹ̀ pa gan. Ìtẹ́ ń pè ní tetanus. Ó rọrùn láti wo ojú egbò nínú igbó torí oríṣiríṣi kòkòrò inú igbó ni wọ́n ń sùn, nínú oòrùn, nínú òjò. Kì í ṣe pé wọ́n kọ́lé kan sí i. Wọ́n ò ní kọ́lé yẹn. Tí wọ́n bá kọ́lé yẹn, àwọn wọn wà ń bẹ̀ nítorí káwọn èèyàn má bàa fura. Wọ́n ò ní kọ́ sí tòsí ibi tí wọ́n bá kó àwọn èèyàn yìí sí. Wọ́n á kàn rọra fi àwọn security sí ẹnu olóró káàkiri. Bí wọ́n ṣe sọ wípé wọ́n ṣe máa operate nìyẹn láwọn tó ti bọ́ lọ́wọ́ wọn. Ṣírò àwọn ọmọdé yìí ni wọ́n gbọ́gbọ́n àjàbọ́ láti bọ́ lọ́wọ́ àwọn èèyàn yìí. Bí olóyè Sunday Igboho bá wá ń bẹ̀bẹ̀ lọ́wọ́ ìjọba, àgàgà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, bó tiẹ̀ jẹ́ pé igbó ìjọba àpapọ̀ ni ṣùgbọ́n ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wà. Tá a wá gbọ́ nǹkan kan látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, káàrí traces àjọṣepọ̀, wọn ò tiẹ̀ gbà o, wọn ò tún ní gbà o, láàrin olóyè májàsọ́lá àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láì gbọ́ nǹkan kan nípa àwọn agbésùnmọ̀mí tí olóyè Sunday Igboho ní kán fòun láyè. Ẹ̀yin kan lọ bá olóyè Sunday Igboho. Ó sì lóhùn ò nílò owó ẹnikẹ́ni àti tìjọba kó tó lè gba àwọn ọmọ yìí lẹ̀. Ẹni tí wọ́n bá fagídí ṣe gẹ́gẹ́ bí tí àwọn tẹ́ wà lákàtà wọn sọ wípé kán ṣàwá gba àwọn lẹ̀, kán mọ̀ bá wọn fagídí ṣe torí wọ́n pa àwọn. Àwọn náà ní ẹ sọ pé wọ́n tó ti mú kan lọ́nà àwọn, wọ́n fẹ́ lọ pa. Now, approve kó lóyè Sunday Igboho kó lọ nítorí pé number one, rò pé wọ́n sọ pé ìjọba ti fail. Ẹ̀yin èèyàn mi ẹ bá fi sí abẹ́ comment section. Ṣé wọ́n ti fail àbí wọn ò tí ì fail? Ṣùgbọ́n nítorí èrò tí yín yẹn àti jàjàbọ́ àwọn ọmọ yẹn àti mọ́ṣèlú wọ̀ kán mọ̀ bá a sọ wípé àti fail.
nǹkan táwọn ará abídẹ̀ ń béèrè kí ló dé tẹ́ ẹ̀ tí ì meet up? Ojoojúmọ́ gbogbo ìgbà là ń gbọ́ pé bágbára orílẹ̀-èdè Nàìjíríà ò bá ká ṣe bẹ́ẹ̀ máa ń yáwó ṣèjọba. Ààrẹ ń yá, gómìnà ń yá. Akẹ̀dẹ̀gbọ́ wípé wọ́n ní ẹ máa yáwó tẹ́ fi máa kúrò lórí ìjọba ni. Kí ló dé tẹ́ ẹ̀ yáwó? Kẹ́ ẹ wá sọ fún àjọ àgbáyé àbí ibi ẹ ti ń yáwó pé ẹ fẹ́ fi gbà àwọn ọmọ yìí sílẹ̀ ni o. A mọ̀ pé wọ́n ó dìde ìrànlọ́wọ́. Kò sí nǹkan tán lè béèrè tó jà ẹ ta orílẹ̀-èdè Nàìjíríà gan kẹ́ ẹ fowó ẹ̀ gbà àwọn ọmọ yìí sílẹ̀. Ṣé kò tó bẹ́ẹ̀ láti yọ ọjọ́ yìí? Ṣé kò ti máa pẹ́ jù? Kí ló dé tá à ń fi gbogbo nǹkan ṣòṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà? Kí ló dé? Látìgbà tí wọ́n ti jí àwọn ọmọ kó, Islamic cleric tó ń dúnàdúrà láàrin àwọn agbésùmọ̀mí àtàwọn tí wọ́n jí kó, ṣé ẹ gbọ́ nǹkan kan lẹ́nu ẹ̀? Ẹ jẹ́ kó lóye Sunday Igboho múra àti lọ. Yóò padà jáde pé tẹ́ ẹ bá pa tẹ́rọ́rìstì kan wàhálà ni o, torí wọ́n máa pọ̀ sí. Agbára yín ò sì ká láti arrest ẹ̀. Ẹ tó wá ń volunteer rẹ̀. Àwa nígbàgbọ́ pé kò ní kú, nǹkan kan ò ní ṣe àwọn tó bá kó lẹ́yìn, torí gbà tó lọ gangan kò sí nǹkan tó ṣe kankan nínú wọn. Ẹni Ọlọ́run rán sí wa lákòókò yìí ni àtàwọn yòókù. Kí wá ló dé tó jẹ́ pé Yorùbá wá lọ̀tá Yorùbá? Yorùbá lọ̀tá Yorùbá kó má bàa rógo yẹn gbà nítorí tara tiyín. Àwọn ọmọ ọlọ́mọ wà nínú oòrùn, wọ́n wà nínú òjò. Ẹ wo ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ò tí ì pọ̀dún 6. Ẹ wá ń sọ pé kán má bàa pa wọ́n. Ṣàmọye tí wọ́n kú, bóyá àwọn àgbàlagbà tó kù ni wọ́n ní kán máa sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ tó bẹ́ẹ̀ kí wọ́n sọ pé wọ́n ti pa lágbájá o. Ìtí wọ́n bá ní kán sọ ni wọ́n máa sọ. Àwọn ẹni yìí bóyá owó tí wọ́n béèrè sótó 20 billion ni. Ṣé ò sí 20 billion lọ́wọ́ èèyàn kan ṣoṣo olóṣèlú nínú yín? Àbí ká sọ wípé kò sí tara ọmọ lára yín? Ọ̀ọ́kán sọ wípé àwọn olóṣèlú tá à ń wò yìí ìtó bá wọn ní campaign 2027 kì í ṣe ọ̀rọ̀ aráàlú. Allegedly àwọn kan ti ń sọ pé àwọn olóṣèlú wọn ń pa ẹjáre, wọ́n fi ń ṣòṣèlú ni, wọ́n fi ń ṣègbà ni. Ká pẹ̀rú àwa ò gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n tá à ń rí ìhùwàsí tá à ń rí, ó fẹ́ jọ bí ẹni pé àbí táwọn èèyàn ń sọ òótọ́ ni. A dẹ̀ ní kẹ́ ẹ pín wa, kẹ́ ẹ là wá, kẹ́ ẹ láàre. Bàbá dẹ̀ wá wà lábẹ́ Nàìjíríà tó kálukú ń dánmú yẹ́ ẹ̀gbẹ́. A lè pèsè ètò ààbò fúnra wa. Ṣé tá a bá tiẹ̀ tó wá wà láyé ara wa tán, ṣé bí ọmọ Yorùbá ó ṣe máa ṣọ̀tọ̀ ọmọ Yorùbá rè? Ṣé bọ́mọ Yorùbá ó ṣe fẹ́ kọ̀yà fọmọ Yorùbá tí ọmọ Yorùbá kan ó dì í lọ́wọ́ mú rè? Àwọn bàbá wa ní ọmọ òkú ọmọ òye á kì í yẹ ẹ̀kú ewu ọmọ. Béèyàn bá lọ kì í dé o. Béèyàn bá gbé ìgbésẹ̀ àkọ́kọ́ kò lè gbé kejì. Ẹ jẹ́ á gbìyànjú ẹ̀ wò. Àwọn tó volunteer ara wọn kò sọmọ yín bẹ̀, kò sẹ́bí yín bẹ̀. Àwọn tí wọ́n kó kò sọmọ yín bẹ̀, kò sẹ́bí yín bẹ̀ ló jẹ́ kẹ́ ẹ ráyè kẹ́ ẹ máa ṣe activities oríṣiríṣi. Bá a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí, oríṣiríṣi activities ló ń lọ. Ṣé ẹ rẹ́yìn tẹ́ ẹ lọ ń ṣe ìnáwó oríṣiríṣi lásìkò yìí? Àbú ẹ̀yin tẹ́ ẹ ṣe tìjẹ́bú òde ojúde ọba o. Ó ti dàṣà, ó ti di culture. But kò yẹ kó tó yẹn. Gbogbo ẹ̀mọ́ ọ̀jẹ̀gbọ́n ẹ má bínú. Níbẹ̀ ká mọ̀ lè rí èèyàn kan ṣoṣo. Èèyàn kan ṣoṣo tó máa sọ̀rọ̀ lójúde ọba. Àwọn èèyàn ńláńlá wà ń bẹ̀ o. Àwọn ìyàwó àwọn olóṣèlú ńláńlá wà ń bẹ̀ o. Kán pera wọn sẹ́yìn, kán pe journalist, kán record bí wọ́n pe journalist. Kán jẹ́ káwọn èèyàn mọ̀ wípé ìtò ń ṣẹlẹ̀ ń dùn àwọn o. Ṣùgbọ́n àṣà ojúde ọba ti di dandan ni o. Ẹ ń kógun wọ̀lú díẹ̀díẹ̀. Ìtò ń ṣẹlẹ̀ yìí sí ò ní padà dogun. Kó mọ̀ bá dogun la fi ń sọ fúnjọba. Àwọn ìran Fúlàní yìí, ìzídà Nàìjíríà o, ìzídà Fúlàní Nìjẹ́ o, ìzídà Fúlàní anywhere o. Wọ́n ń kógun ja ìran Yorùbá. A sọ̀rọ̀ ń pa wọ́n ń kógun ja Nàìjíríà mọ́. Ewúrẹ́ Yorùbá dẹ̀ ń sún kàngìrì lọ.